Amúgbálẹ́gbẹ̀ẹ́ gbajúgbajà olóṣèlú nì tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Anambra tó tún díje du ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́dún 2023 ìyún Peter Obi. Amúgbálẹ́gbẹ̀ẹ́ torúkọ ẹ̀ jẹ́ Moses Paul ó mà ti tú àṣírí ńlá nípa nǹkan tó ṣẹlẹ̀ láàrin Peter Obi àti gbajúgbajà olówó nì tó jẹ́ ẹni tó lówó jù lórílẹ̀‐èdè Nàìjíríà àti gbogbo ilẹ̀ adúláwọ̀ ìyún Alhaji Aliko Dangote ní orílẹ̀-èdè Kenya ìyún ní ìlú Kigali tó wà lórílẹ̀-èdè Kenya. Nígbà tí Moses Paul tó jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ fún Peter Obi tó ń sọ̀rọ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ tó ṣe pẹ̀lú iléeṣẹ́ ìròyìn 90 Minutes Africa ìlú ti jẹ́ kó di mọ̀ wípé òṣèlú tí wọ́n ń ṣe lórílẹ̀-èdè Nàìjíríà ó ní òṣèlú bóòbá ọpá bóòbá òbú lẹ́sẹ̀ ni, àti wípé nǹkan ò ṣe dáadáa ní òṣèlú Nàìjíríà nítorí pé òṣèlú ẹ̀tanú ṣe. Bí ẹnìkan bá wà nínú ẹgbẹ́ òṣèlú kan, wọ́n gbàgbọ́ wípé kò gbọ́dọ̀ bá ẹlòmíì ṣe nínú ẹgbẹ́ òṣèlú míì, tàbí wípé wọn àgbọ́dọ̀ rí pẹ̀lú ẹni tí ó jẹ́ alátakò ẹ̀. Ó ní in tóun sọ kó lè yé àwọn èèyàn ni pé látìgbà tí Peter Obi tó ti jáde du ipò ààrẹ tí Tinubu tó ìyàn ààrẹ Bọ́lá Tinubu tó sì ti jáwé olúborí tó ti wọlé lọ́dún 2023, wọ́n ní gbogbo àwọn tó jẹ́ ọ̀rẹ́ Peter Obi tó jẹ́ èèyàn ńlá tí wọ́n jẹ́ alágbára ìní wọ́n ti ń sá fún Peter Obi nítorí pé wọ́n mọ̀ pé Tinubu yóò fi ìyà jẹ àwọn táwọn bá ń bá rìn, nítorí pé yóò rí wọn gẹ́gẹ́ bíi pé àwọn ń bọ̀ táwọn ṣọ̀rẹ́. Moses Paul ní iṣẹ́ òṣèlú wà lélẹ́yìí, ó lè ṣèlú ẹ̀tanú ni, òṣèlú tí ò sì yẹ ká máa ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà gẹ́gẹ́ bí aṣíwájú fún àwọn orílẹ̀‐èdè ní ilẹ̀ adúláwọ̀. Moses Paul wá ní òun yóò ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ láàrin Peter Obi ọ̀gá òun àti àwọn alágbára ní Nàìjíríà. Ó ní ṣe ni wọ́n pe Peter Obi síbi ètò pàtàkì kan ní ìlú Kigali lórílẹ̀‐èdè Kenya láìpẹ́ yìí. Ó ní níṣe ni Peter Obi lọ síbẹ̀. Ó ní àwọn ọmọ Nàìjíríà tó jẹ́ alágbára lára wọn tí wọ́n wà níbi ètò náà ní Aliko Dangote. Ó ní bẹ́ẹ̀ ni àwọn ọ̀gá iléeṣẹ́ báǹkì tí wọ́n ti jẹ́ ọ̀rẹ́ pẹ̀lú Peter Obi tó ti jọ ṣiṣẹ́ tó sì jọ máa ń bára wọn sọ̀rọ̀ dáadáa. Ó láwọn náà wọ́n wà ní ìlú Kigali lórílẹ̀‐èdè Kenya lọ́jọ́ náà. Ó ní bí Peter Obi ọ̀gá òun ṣe débẹ̀ níṣe lórí gbogbo wọn tó yọ̀ mọ́ wọn tó sì fẹ́ máa kí wọn, ṣùgbọ́n ní kàyéfì ńlá ló máa jẹ ní ìgbà tí àti Dangote ní o àti gbogbo àwọn ọ̀gá báǹkì Nàìjíríà tí wọ́n ti jọ jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́ pẹ̀lú Peter Obi tẹ́lẹ̀, níṣe ló ní wọ́n máa ṣe bí pé wọn ò mọ̀ tó sì bẹ̀rẹ̀ sí ni máa sá fún un. Onílẹ́yìn ọ̀rẹ́yìn ní Peter Obi wá ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ wípé nítorí pé wọn ò fẹ́ kí Tinubu bá yé àwọn jẹ́ kó má bàa fìyà jẹ àwọn pé àwọn bóun ṣọ̀rẹ́ iná fi dọ́gbọ́n ṣe bẹ́ẹ̀. Ẹ sì rántí pé Peter Obi òun náà sọ̀rọ̀ yìí ní ọdún tó kọjá ìyẹn bọ́dún 2024 ṣe fẹ́ parí pé ọ̀pọ̀ àwọn tó súnmọ́ òun ni wọ́n ń bẹ̀rù ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ń sá fún òun nítorí pé wọ́n ń bẹ̀rù pé ó lè gbógun ti iléeṣẹ́ àti òkú ọ̀wọ̀ àwọn nítorí pé àwọn bá òun ṣe ọ̀rẹ́ tàbí bóun sọ̀rọ̀.